yá ẹ̀yin olùfẹ́ mi ọ̀rọ̀ tún ti dójú ẹ o lórí ọ̀rọ̀ justice for Mohbad òun náà la ṣì wá o ẹ̀yin àgbà náà lẹ kókó pa lówe ẹni tí náà bá tí ì tọ́ láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kan náà o tó ṣe bí òwe fẹ̀yìn àgbà ẹ̀yin náà lẹ sọ pé tí náà bá tọ́ láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kan náà lórí ọ̀rọ̀ justice for Mohbad náà ni ẹ kọ́kọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi mo kí gbogbo yín ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ẹ wò pé ó tó ìjọ mẹ́ta díẹ̀ tí ẹlẹ́rìí ti sọ bẹ́ẹ̀ ni à ń po àwọn nǹkan kan pọ̀ òun náà ni kò jẹ́ kí ẹ̀rí wa lórí afẹ́fẹ́ láti bí ìjẹta sànà yá àwọn nǹkan tá à ń pò pọ̀ òun náà ni ẹ má wọrí tó bá ti jiná tán àjọ máa jẹ náà ni yà ṣàlàfíà ni mo bá gbogbo yín mo gbàdúrà fún gbogbo yín pé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di lágbára Èdùmàrè èmi náà ni màmá wà ẹ̀yin náà ni màmá bá gẹ́gẹ́ bí mo ṣe promise yín pé tí n bá ti ń rí nǹkan tó ń lọ tí n bá ti ń gbọ́ new information especially lórí ọ̀rọ̀ justice for Mohbad èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ní fi dá yín lágara o torí mo ti sọ fọlọ́run wípé justice for Mohbad a máa gbà kò sí àwọn tó ń gbowó ẹ̀yìn kọ́ máa gbowó ẹ̀yìn àwọn tó ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ kọ́ máa gbowó àbẹ̀tẹ́lẹ̀ ọjọ́ iwájú wọn òun ni wọ́n ń bàjẹ́ yẹn ègún ni wọ́n ń fà síra wọn lórí ègún ni wọ́n ń plant ilẹ̀ fún àwọn ọmọ wọn ẹ jẹ́ kó máa gbà gbogbo ẹ̀yin tó ń fowó tàn jẹ gbogbo ẹ̀yin tó ń fowó bribe gbogbo ẹ̀yin tẹ́ ń gba àbẹ̀tẹ́lẹ̀ tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ẹ bá gbàdúrà kírú ẹ̀ ṣẹlẹ̀ ní inú ìdílé yín ẹ máa continue ẹ máa gbowó oníkálukú yín ló máa bá ẹrù ẹ̀ níbodè wàláhì tàláhì ó lè ò ní gbé ẹ máa bẹ̀rù yín níbodè oníkálukú yín ló máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lẹ́nu yá gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé Yomi Fabiyi ó ti sá lọ Yomi Fabiyi ó ti dálẹ̀ ọ̀dàdá ni ó ti dálẹ̀ ó ti sá lọ Yomi Fabiyi yóò sá lọ o tẹ́ ẹ bá gbọ́ àgbò tó fẹ̀yìn rìn agbára ló lọ mú wá àgbò tó fẹ̀yìn rìn agbára ló lọ mú wá ṣé wàá rí Yomi Fabiyi òun pẹ̀lú Kàrímọ́ ẹ̀gbọ́n Wùnmí gbogbo alamọ Kàmọ́rí gbogbo alamọ Kàrímọ́ ẹ̀gbọ́n Wùnmí àwọn méjèèjì wọ́n ti jọ tíìmù papọ̀ báyìí o ẹ bá ń gbọ́ ènìyàrò kọ́ lọ́mọ kì í lọ fọ́mọ ẹ̀ o ènìyàrò ṣé àwọn méjèèjì wọ́n ti jọ wá team together báyìí wọ́n ti jọ team together ṣe rí nǹkan tó máa ṣẹlẹ̀ láìpẹ́ ẹ̀yin olùfẹ́ mi èmi fún ara yín tí mo sì ń bá yín sọ yìí èmi gbogbo ò tí ì mọ̀ but mo ń rí sign pé nǹkan máa ṣẹlẹ̀ láìpẹ́ kí mo sọ fún yín nǹkan máa ṣẹlẹ̀ láìpẹ́ kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé Kàrímọ́ àti Yomi Fabiyi wọ́n ti team together báyìí sí pẹ̀lú Mr. Muyiwa kọ́ ni yà pẹ̀lú Mr. Muyiwa wọ́n ti team up together báyìí nísìnyí wọ́n ti kọ̀ǹpá fún Mr. Muyiwa kó bá lọ́ọ̀yà bàbá Mohbad sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìwádìí tí Yomi Fabiyi ṣe ọ̀gá wa Yomi Fabiyi gẹ́gẹ́ bí ìwádìí tán ṣe wọ́n ní CCTV camera wà lẹ̀ CCTV camera wọ́n ní ó jẹ́ níwò wọ́n ló wà lẹ̀ ó jẹ́ níwò nǹkan tí ẹni tó wà ní ìkíyà CCTV camera yẹn kàn nídìí ní order from court pé tán bá ti rí order from court pé nǹkan tá à ń wí kan lára máa wí gbogbo àṣírí tá à expect kó máa tú gbogbo ẹ̀ ló máa tú pátá Kàrímọ́ àti Mr. Yomi wọ́n tún wá já nǹkan sí wa létí wípé wọ́n ní ìjàjà mọ̀ wípé Mohbad ti jáde láyé before kí nurse Fèyí Ṣàrágan tó débẹ̀ pé Mohbad ó ti jáde láyé
kí nurse Fèyí Sara kó tó débẹ̀. Tí ẹ bá gbàgbé pé ìròyìn kan jáde tó tẹ̀ wá lọ́wọ́ pé nígbà tí Mohbad jáde láyé gbogbo àwọn tó ń wọnú ilé ńgbà yẹn bí wọ́n wá visit wọ́n ní wọn ò jẹ́ kí anybody kó mú fóònù wọlé. Ó dàbẹ̀ ni pé mo sọ lórí program mi báyìí fún ẹ̀yin tẹ́ ẹ bá wò ẹ máa mọ̀. Ó dàbẹ̀ pé mo sọ lórí program mi báyìí. Kí ló dé tí wọ́n ṣe jẹ́ kó mú fóònù wọlé? Torí nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ilé náà ni. Wọ́n mọ̀ wípé táwọn èèyàn bá mú fóònù wọlé a máa rẹ́ni tó máa snap, a máa rẹ́ni tó máa record, a máa rẹ́ aṣọ ẹ̀jẹ̀ tán náà rí lórí bákólé àbí lórí rail orí erin staircase níbo lè jẹ́ ti jáde. Àwọn kíní ti ṣẹlẹ̀ kí nurse Fèyí Sara tó débẹ̀. Ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí. Ẹ ò ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bí mo ṣe máa dúpẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Èmi ò ní yé dúpẹ́ torí pé kí ni mo fẹ́ tún máa gbà sí ni, mo fẹ́ máa gbórí sí ni. Wọ́n dẹ̀ sọ pé ẹni tí bá ti yé dúpẹ́ oore ó fẹ́ gbà sí ni. Mi ò ní yé dúpẹ́ lọ́wọ́ yín. Lórí gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹ bá mi subscribe. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe kí lẹ̀ ń dúró fún. Ẹ subscribe now. Ẹ subscribe kí mi àti yín jọ máa jẹ gbádùn àwọn ètò yìí. Ẹ subscribe kẹ́ẹ̀dẹ̀ tẹ aago pélébé kan tẹ́ máa rí bẹ̀. Aago yẹn ló máa notify yín. Ẹ tẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ̀yin lólùfẹ́ mi. Lúlù máa lu àkùtùkù máa hu Ọlọ́run. Lúlù máa lu àkùtùkù máa hu. Tí wọ́n bá fi lè rí lẹ́tà gbà látọ̀dọ̀ adájọ́ wípé kó lọ wo CCTV camera yẹn ẹ gbàgbé. Ẹ̀yin lólùfẹ́ mi ṣe rí ibi tá à ń lọ kò tóbi tá a ti ń bọ̀ mọ́. Ibi tá à ń lọ kò tóbi tá a ti ń bọ̀ mọ́. Mo kàn ní kí wá fi tó yín létí náà ni fún gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Yomi Fabiyi ti sá lọ, ó ti ṣe kinní kan, ó ti dálẹ̀, ó ti ṣe kinní kan, ó ti gbowó, ó ti ṣe kinní kan. Yomi Fabiyi yóò gbowó lọ́wọ́ anybody o. Tẹ́ ẹ bá gbọ́ bí máa ṣe analyse bó ṣe analyse nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn. Ó ní kódà ó ní òun ò bá ti gbá tape record yẹn sọ́wọ́. Ó ní but òun wò pé ok òun nìkan ò ní dáadáa lọ síbẹ̀ yẹn òun máa ń sọ fún bàbá Mohbad. Ó ní Ọlọ́run ló mọ bí àwọn anti-justice bó ṣe gẹ́tò ló pé ìwọ Yomi àwọn ti gbọ́ pé o ti lọ bá ẹni báyìí tó bá jáwọ́ kó nu kéèsì ẹ̀mí ẹ ló máa fi dí o. Ó lọ́ wá wò pé tá ló sọ fún ẹ̀wọ̀n ni bàbá Mohbad ṣẹ́yìn lẹ sọ fún àwọn èèyàn ni. Bàbá Mohbad ní òun ò tiẹ̀ rí òun ò rí mẹ́sẹ̀gì òun ò rá láti kankan nígbà òun máa sọ ọ̀rọ̀ fún yàn tó fi ṣó wípé bóyá fóònù bàbá Mohbad ni wọ́n hack ni o bóyá fóònù Yomi Fabiyi ni wọ́n hack ni o Ọlọ́run ọba nìkan ṣo ló mọ̀. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀ jùlọ náà ṣe rí gbogbo èyí tẹ́ ẹ jẹ́ anti-justice gbogbo yín lẹ máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Justice is around the corner. Gbogbo yín lẹ máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Ṣé mo sọ fún yín ẹ̀yin olùfẹ́ mi mo ní bí justice ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ làṣírí ṣe ń tú sí. Bí justice ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ làṣírí ṣe ń tú sí. Àwọn èèyàn ti náṣírí lọ́wọ́ gan. Wọ́n kàn dúró dijọ́ tó kàn máa burst ni tó kàn máa vomit jáde. In fact àwọn tẹ́ expect wọ́n wá ń di ọ̀rọ̀ yìí Ọlọ́run ó máa yà yín lẹ́nu tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ orúkọ wọn ó máa yà yín lẹ́nu. Ẹ̀yin olùfẹ́ mi mo kàn ní kí n sáré wá jà yín sí ni fún gbogbo àwọn tó sọ pé Yomi Fabiyi ti sá lọ. Yomi Fabiyi yóò sá lọ o. Kódà àgbò tó fẹ́ yìí rìn lọ ni o agbára ló lọ mú wa o. Òun àti Karimo báyìí sìn wọ́n ti team together wọ́n dẹ̀ ti form association báyìí wọ́n dẹ̀ ti mandate tiẹ̀ fún lọ́ọ̀yà bàbá Mohbad kó lọ request fún letter from court. Wọ́n fẹ́ lọ wo CCTV camera wọ́n fẹ́ lọ gbà á. Bó bá dẹ̀ ṣe ń gbà àwọn ọlọ́pàá máa ní titi wọn bàbá Mohbad náà máa ní titi wọn should be in case of incasity. Ẹ̀rí pàṣírí á tú àṣírí máa tú ẹ má wọrí. Mo kàn ní kí sáré wá já yín sí ni ẹ̀ lólùfẹ́ mi mo ní kí sáré wá já yín sí. Iṣẹ́ ń lọ ní underground o iṣẹ́ ń lọ ní underground. Ṣé gbogbo èyí tí mo wá sọ ìgan kò tí ì yẹ kí n wá sọ but mi ò fẹ́ dá yín olólùfẹ́ mi láì àgàrà kẹ́ ẹ lè máa mọ̀ pé iṣẹ́ ń lọ ní underground. Àwọn èèyàn ń ṣiṣẹ́ o Karimo mo gbóṣùbà fún ẹ. Èmi kò expect pé o lè ṣiṣẹ́ débi tó ṣiṣẹ́ dé yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹ bá mi subscribe wọn ò jáwó ọ̀fẹ́ ni kẹ́ ẹ bá mi share fídíò yìí